ẹ̀yin tèmi báwo ni o ṣe wà o làlàlàlàlàlà ṣe wà o alhamdulilayi rabbil alamin mo ní táìtù ní kẹ́ ẹ mọ̀ wò táìtù ǹjẹ́ ẹ̀yin náà rí táìtù. Thank you for joining me. If this is your first time in máa sọ̀rọ̀ ọkọ àtìyàwó, please subscribe. May God bless you and press the notification bell. Ẹ̀yin tẹ́ ti wà pẹ̀lú wa tipẹ́tipẹ́, thank you, I appreciate you. Ǹjẹ́ àtọ̀ ọkọ rẹ ó lè fà kíkùn rẹ máa wú? Ǹjẹ́ àtọ̀ ọkọ rẹ ó lè fà kíkùn rẹ máa wú? Sometimes ago ó ti ṣe díẹ̀, obìnrin kan ní ẹ bá mi dúpẹ́ àtìgbà tọkọ mi ti fẹ́ yàwó mi tó o bá mi sùn ikùn òun ti ń lọlẹ̀. Èmi wo ikùn èmi ò rí ikùn tó lọlẹ̀ o, ó sì normal bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Láìpẹ́ yìí onítèmi kan jù sí mi láìpẹ́ yìí, ó ní ṣé àtọ̀ ọkọ ó lè jẹ́ kí ikùn ìyàwó máa wú? Ó ní nǹkan tó arábìnrin kan sọ nìyẹn pé àtọ̀ ọkọ òun ló fà á tí kùn fi ń wú. Lálákọ̀ọ́kọ́ ná, ìwọ tó bá ń fìlì báyìí ó ní àlàyé o, yes ó ní àlàyé o, àlàyé yìí sì ní ìwọ gangan wà lára ìkan tó fà á tó fi rí báyìí. So kó tó di pé wàá deprive ọkọ yín ní nǹkan alálùbáríkà tó ń ṣò ẹ̀yin náà lóore, ẹ kọ́kọ́ gbọ́ àlàyé bẹ̀ o. Ó ní àlàyé, tẹ́ ẹ bá wo fídíò yìí tán ẹ lè understand. Tẹ́ ẹ bá wo fídíò yìí tán ẹ lè understand. Tí mo ṣe rọra sọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, ẹ rọra fúlù ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, wàláì ẹ get the point mi. Lálákọ̀ọ́kọ́, kí ló ń jẹ? Mo ń lọ bí wọ́n sinero gangan o tó lè fà á pátápátá. Kí ló ń jẹ, kí ló ń mu tí kùn rẹ fi ń wú? Tí wo ò nígbàgbọ́ pé nǹkan tó ń jẹ yẹn ló fà á tí kùn ẹ fi ń wú. Ìwọ ni ò ń mu minerals, ìwọ ni ò ń jẹran, ò ń jẹ búrẹ́dì, ò ń jẹ gbogbo àwọn ọ̀rá gbogbo process, ò ń mu mílìkì, àwọn nǹkan tó lè fún ẹ ní permanent pé kùn ẹ wú lélẹ̀ torí wàá sanra papọ̀ mọ́kùnrin. Ara oríṣiríṣi ló wà. Àwọn ara sísàn mi wà ikùn ni, àwọn ara sísàn mi wà hips ni, àwọn ara sísàn mi wà apá ni, àwọn ara sísàn mi wà ojú ni, àwọn ara sísàn mi wà ètè ni pàápàá. Yes, ó lè jẹ́ titi ẹ, ó lè jẹ́ wípé ikùn ni. Ó wá ní modification bó ṣe ń jẹ́ kí ikùn rẹ wà ní àtọ̀ ọkọ rẹ ni. Àtọ̀ ọkọ rẹ kọ́, check what you are eating. Ṣé ẹ rí gbogbo nǹkan tó wá ń jẹ yìí, ó ní tendency láti grow kinní kan tí máa sọ lẹ́yìn again. Okay, bóyá the second one, ó ní ẹ fẹ́ ṣe ìbálòpọ̀, few hours kẹ́ tó ṣe ìbálòpọ̀ ó lọ mu gàrí, few hours kó tó ṣe ìbálòpọ̀ ó lọ jẹ̀wà, ó jẹ mọ́ínmọ́ín, you understand, ó jẹ búrẹ́dì, you understand, any one out of this or in combination of two or more. Oúnjẹ ò digest. Ìwọ àtọkọ rẹ ẹ lọ ṣe tọkọtaya. O lè mọ notice nígbà yẹn tó fi ń jẹ pé kùn rẹ wú, bẹ́ẹ̀ nígbà tí ara rẹ bá balẹ̀ tó di pé o fẹ́ lie down, o fẹ́ sùn, wá discover pé ikùn mi ṣe wú báyìí, wá máa rò pé bóyá ọkọ rẹ ni. Ọkọ rẹ kọ́, kí ló jẹ tó digest? Kí ló jẹ tó digest? Ó lè jẹ́ omi gan ló lọ mu lámujù, ó lè jẹ́ pé any food ló lọ jẹ lájẹjù ní àsìkò yẹn pé kí wọ́n fi ní energy, but it doesn't matter. So yẹn wọ́n ní nǹkan tí wọ́n sọ fún yín ni pé kẹ́ tó ṣe ìbásùn gan ìbálòpọ̀, ẹ jẹ́ kó oúnjẹ inú yín yẹn ẹ jẹ́ kó kọ́kọ́ digest náà. So ó lè jẹ́ bẹ́ẹ̀. Then number 3, ibi tí mò ń lọ gangan lélẹ̀. Ṣé mo dẹ̀ fẹ́ sọ, ẹ má bínú tí mo bá fi English sí, but mo fẹ́ sọ Yorùbá ni kẹ́ lè bá understand. Màá sọ bí ẹni pé mò ń define. Ṣé ẹ rí ilé obìnrin, number 3 mo fẹ́ sọ, ilé obìnrin, ilé ọmọ obìnrin, that is womb tá à ń pè ní womb. Ó ní cells àti tissues tó make it up tó fi jẹ́ ilé ọmọ. But ó máa ní kinní kan tó ṣẹlẹ̀ sí obìnrin, bóyá increase in hormones level ni o, ó máa wá fà á kí nǹkan tó ń make up ilé ọmọ yìí tó yẹ yín kó lọ build ní outside ilé ọmọ. Ó lè build ní fallopian tubes,
ó lè build ní ovaries, ó lè build ní around pelvis. Gbogbo nǹkan tí mo sọ yìí àwọn ló make up ara obìnrin, ó lè build níbẹ̀. So tó bá wá di pé kíní yìí ó build ní ibẹ̀, ṣé mo kó ti build outside, bẹ́ẹ̀ bá ṣe ń jẹ tẹ́ ẹ̀ mu kíní yìí máa grow sí. Àwọn olóyìnbó ń pè ní endometriosis. Ó máa grow, that is what is called in English, in the medical form, endometriosis. Kíní nítorí pé ó ní endometrial cells, ó ní tendency láti máa regrow. Nǹkan tó ń jẹ sẹ́nu ó lè jẹ́ kó regrow, ó lè jẹ́ kó máa grow. Ẹ mọ́ gbàgbé ibi tí à ń lọ lélẹ̀. Ìwádìí ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ bóyá àtọ̀ ó ń nourish láti grow. Yes, there's every possibility pé wọ́n ní àtọ̀ ní vitamin, ó ń nourish ara, ṣó yé yín? So tí ọkọ bá ń dà sí lemọ́lemọ́, possibility wà pé ó máa jẹ́ kí endometriosis yẹn kó máa grow sí, kó máa enlarge lọ. Tí kíní bá dẹ̀ enlarge lọ, kí ló máa ṣe? Ó ní bó ṣe máa shift ilé ọmọ backwards. Endometriosis yìí ó lè fà á kóbìnrin má bímọ. Ó lè fà á kó máa feelings of bloating, bí ẹni pé kùn rẹ̀ wú. Yes, because there's already like enlargement, extra enlargement. Ìgbà míì ó máa ń tóbi gidi gan tó jẹ́ pé ó máa block láti fún àtọ̀ láti wọlé lọ di ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn tó ń suffer àìsàn yìí wọn ò kí ń bímọ. Wọ́n máa experience painful menstruation. Wọ́n máa experience painful ìbálòpọ̀. Menstruation wọn nígbà míì ó máa ń pọ̀, wàhálà ni fún wọn. So irú àwọn yìí wọ́n máa ń fi pé kùn wọ́n wú nígbà tó jẹ́ pé understand nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ, wọ́n wàá fi pé àtọkọ rẹ òun ló jẹ́ kí ikùn rẹ máa wú. Yes, ìwádìí ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́, ẹ má gbàgbé, ìwádìí ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ pé possibility wà pé àtọ̀ lè máa nourish to growth. So kí lẹ máa ṣe? Ẹ ní láti lọ find out more ní ọ̀dọ̀ doctor. And doctor yìí náà ó gbọ́dọ̀ ṣe lot of research kó tó sọ wípé rárá kò rí bẹ́ẹ̀. Ṣó yé yín? Ẹ̀yin náà wò, wọ́n ló ní vitamins tó máa jẹ́ kó ara obìnrin supple ní àtọ̀. So tó bá dá sí endometrial material tó wà níbi bẹ́ẹ̀ tó ti ń grow, definitely ó máa enlarge. Ó máa enlarge. So nǹkan tó lè fà á nìyẹn. Ṣé o mọ̀ pé o ti ní existing problem endometriosis, ọkọ rẹ̀ wá ń da àtọ̀ sí, àtọ̀ ó ń lé mọ́ bẹ́ẹ̀ nourish láti grow. So ìwọ tó bá express pé ikùn rẹ̀ ń wú, tó ń suspect àtọ̀ ọkọ rẹ̀, ìwọ fimú fílẹ̀ fínífíní again. Ṣé nǹkan míì tún ṣẹlẹ̀ sí ẹ? Ṣé mẹ́sìsì ẹ ń pọ̀ lápọ̀jù? Ṣé ikùn máa ń ru ẹ́ beyond normal? Ṣé o máa ń feel pains nígbà ìbálòpọ̀? Ṣé o máa ń rẹ̀ ẹ́? Ṣé o máa ń feel tired? Ṣé ìbálòpọ̀ ó dàbí pé kí leléyìí? Then pabambari, ó ń try láti wá oyún ò sí. So kí lẹ fẹ́ ṣe? Ó depend bó bá ṣe tóbi tó ni attention ṣe máa wà lórí ẹ̀ sí. Lórí ti Pangara apps, a ní apps tó lè relieve pains. A ní apps tó jẹ́ pé ó lè slow down growth ẹ̀. Tó jẹ́ pé kò lè fi disturb ẹ mọ́. A ní apps. Bẹ́ẹ̀ tó bá ti di pé kíní ti di gọbọi, o need láti lọ sí hospital. Tó bá ti di gọbọi, kò sí nǹkan tí wọ́n consider ju pé wọ́n consider surgery lọ. Kí wá ní apps tẹ́lọ̀ bá mi wá? Ìwọ tó bá suspect, o need láti confirm ní hospital pé irú kíní yìí ń ṣe ẹ́ kó tó di pé wàá bẹ̀rẹ̀ sí ní mu apps o. Ṣó yé yín? Okay, a ní òdòdó chamomile. Òdòdó chamomile ó ní. Òdòdó chamomile.
òdòdó chamomile ẹ lọ sọ́dọ̀ àwọn alágbo òdòdó chamomile ọ̀kẹ́ lọ sọ́dọ̀ àwọn tó ń ta natural things. ata ilẹ̀ pupa ata ilẹ̀ funfun àwọn kinní mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ẹ̀ bọ́ọ̀lì papọ̀ ló mọ̀ mú until o fìlì wàhálà yẹn mọ́ but before kó tó di pé o lo kinní yìí ó ní kinní kan tí ẹ kọ́kọ́ bá mi ṣe ẹ kọ́kọ́ lọ wá bàrà ẹ wá bẹ̀rẹ̀kẹ̀sẹ̀ àìdán ẹ wá bẹ̀rẹ̀kẹ̀sẹ̀ nìyẹn ẹ wá gloves ṣóyé yín ẹ wá atare níwọ̀nba ẹ wá ginger náà sí yes kó lè ṣiṣẹ́ flushing fún yín náà lákòókò kó lè ṣiṣẹ́ flushing fún yín iṣẹ́ flushing ẹ wá fi eléyìí ẹ wá fi ṣe tíì ẹ rọ sínú rọ́bà ẹ máa mú kí eléyìí ó ní chemical compound kan tó jẹ́ pé ó ní tendency láti suppress hormone tó lè kọ́ sí pé kí ìyàn express endometriosis you understand belief wà pé hormone yẹn lágbára ló fi di pé ìwọ express nǹkan tó yẹ kó grow barely nínú womb tó lọ ń grow ní outside womb a jẹ́ pé hormone kan wà tó lágbára fún ẹ so there's òdòdó chamomile yìí sóyè yín ó ní kankan nínú ó ní chemical compound kan tó jẹ́ pé ó lè slow down hormones yìí hormones yẹn òun ló fà á tí kí yẹn lọ ń grow ó máa spread down then atalẹ̀ pupa òun náà ó ní curcumin tó jẹ́ wípé ó ní tendency láti slow down hormone yẹn tó ń overgrow yẹn then ó ní tendency láti take care pains nígbà menstruation yes then atalẹ̀ funfun náà ó ní tendency láti cope menstrual pains understand all these I say is something that you know so bẹ́ẹ̀ kó tó di pé ẹ wá gẹ̀ẹ́tì tí yìí ẹ kọ́kọ́ lọ ṣe flushing náà kẹ́ flush system yìí for more information ẹ lè WhatsApp mi this is yes àwọn nǹkan tó lè fà á kí àtọ̀ ọkọ rẹ tí wàá fi feel pé òun ló ń jẹ́ kíkùn rẹ kó tóbi nìyẹn this is on point by 2 using my words for others bye for now.